ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kúrọ̀lẹ́ gbogbo bí tẹ́ ẹ bá ti ń gbọ́ mi lénìí mo kí yín kẹsàn-kẹsàn mo kí yín kẹwàá mo kí yín mọ́kànlá mo kí yín 2020. Abanijẹ́ ṣe ni kò mọ̀ pé kò dáa. Ọ̀tá ilé, ọ̀tá olè, gbogbo èrò mìíràn ju wípé kó bàjẹ́. Ó bàjẹ́ tì. Gbogbo ayé bímọ wípé kó lè dá. Abanijẹ́ sẹ́nu gọ̀ǹgọ̀ láti sọ sọ́kúsọ. Abanijẹ́ sẹ́nu gọ̀ǹgọ̀. Orúkọ mi ò pé méjì Ọ̀túnba kò gbèrègbè ni mò ń jẹ́ kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà mo gbédè o ṣàlàfíà mo bá yín lénìí. Báwo ni ṣé ìní ẹ̀yin ẹjọ́ Jímọ̀ ẹ̀yin tí Nàìjà ṣe ẹ̀ ti lọ kí yídì ó ṣe tótó ó ṣe kókó ẹ̀ ṣáàmù pa gbọ́dọ̀ kí jùmọ̀ bẹ́ẹ̀ ni. Ẹ̀yin tara Amẹ́ríkà ẹ pẹ̀lẹ́ o ẹ kú ayẹyẹ àná ẹ kú Thanksgiving gbogbo tọ́kì tẹ́ jẹ ṣe ẹ̀ ti lọ fọnú. Yóyó bíta ní kẹ́ ẹ mú o ẹ ṣáà mọ̀ pé èmi àti Miss Kògbèrègbè àwa la jẹ́ ojú wọn pàtàkì pàápàá jùlọ ní Nàìjà àti nílùú Amẹ́ríkà mi bẹ́ẹ̀ bá fẹ́ yóyó bíta ẹ kàn sí mi o ó ń bẹ ńlẹ̀ ẹ lè rà lọ́wọ́ mi náà gbogbo tọ́kì tẹ́ jẹ lánàá yóyó bíta ní kẹ́ ẹ fi fọ́ láàárọ̀ yìí. Tàlàjọ ń ṣètò láàárọ̀ yìí ṣe é mọ́ tàlàjọ wà lórí ètò kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà. Èdùmàrè kó sọ wá dẹbọ kàkà tó bá gún lọ́yà lójú àwọn ọ̀tá wa bọ́ bá fẹ́ sọra wọn dẹ́yìn Èdùmàrè kó sọ wá dàpáta bọ́ sọra wọn dé èèyàn bọ́ sọra wọn di ẹbọ bọ́ sọra wọn di kíni kátúlò bọ́ bá sọra wọn di màlúù Èdùmàrè kó sọ wá dà lápáta. Kókó inú ìwé ìròyìn láti Dallas ń bí ní o lẹ́nu Mr. Kògbèrègbè wọ́n á tún máa pè mí ní bá ìròyìn Ọ̀túnba ni mí wọn kàn tí ìjáwé oyè ni. Ẹnìkan ní ẹ wò kókó inú ìwé ìròyìn tẹ máa ń kà yẹn gbogbo ìròyìn tẹ kà pátápátá ti Nàìjà a mọ̀ pé Nàìjà ò lè dáa mọ́ ṣùgbọ́n àwọn orin tẹ máa ń kọ yẹn lèmi máa ń gbádùn ẹ̀sà ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ Nàìjíríà orílẹ̀-èdè tó dáa jù ní gbogbo àgbáyé. Èní ọjọ́ 28 oṣù kọkànlá ọdún 2021 ibi la wà tá a ti ń pèdè o agogo ni wá ṣe mọ̀ kí mo máa ń sọ pé ẹ má pa wọn mọ́ wa lẹ́nu torí pé kí ni a kì í pohùn mágogo lẹ́nu èmẹ̀kọ́ àpèrè bí ni mí o alákàbàlápò lẹ́ńbẹ̀ yẹn ẹ jẹ́ àwọn inú ẹ̀ lọ́wọ́ kan. Àwọn ènìyàn fọ́n jáde láti ra nǹkan lọ́pọ̀lọpọ̀ lówó péréje lówó péréje lówó péréte oyè yín nílùú Amẹ́ríkà lénìí èní ni wọ́n ń pè ní Black Friday ọjọ́ Jímọ̀ dúdú ọjọ́ Jímọ̀ tó bá ti tẹ̀lé ọjọ́ Thanksgiving yẹn ọdún ìdúpẹ́ wa àwọn èèyàn á jáde wọ́n á ra nǹkan lédìínwó èyí ní Amẹ́ríkà tún gbé kalẹ̀ láti jọ́tà láyé ti dáyé ní Amẹ́ríkà ti ń ṣe bẹ́ẹ̀ fún pé ọjọ́ Jímọ̀ yìí tó gbẹ̀yìn nínú oṣù kọkànlá káwọn èèyàn jáde kan lọ ra nǹkan ní ìdínwó àwọn èèyàn fọ́n jáde wọ́n ra nǹkan ní ìdínwó Nàìjíríà ìgbà wo lẹ fẹ́ ṣe ti yín. Òjò ṣàlàkọrí sí àgbọ̀wọ́lẹ̀ kò sí lára. Ẹ gbọ́dọ̀ wá sí UK tàbí Israeli lọ́wọ́ tẹ́ ẹ wà yí ẹ dúró sílùú yín. Àwọn ará ìlú UK àti Israel ló ń sọ fún àwọn ará South Africa láàárọ̀ yìí pé wọ́n ti tún rí COVID-19 eléyìí tó tún le jù o àti rí COVID-19 táyé àti rí Kẹ́hìndé Ìdòwú yìí tún lé wọ́n ní South Africa ló ti ṣẹ́ jáde kódà wọ́n ní wọ́n ti rí tí ẹnìkan tó wá láti South Africa tó lọ sí UK wọ́n tún rí pẹ̀lú ní wọ́n rí ní Israel ẹni yẹn náà wọ́n ní Saudi ló ti wá náà bá sọ láàárọ̀ yìí pé ẹ̀yin ará Saudi ẹ dúró sílùú yín o èyí tó dá sílẹ̀ tó wá láti China àìbọ̀ ń bẹ̀ ẹ má tún kó mi wá lọ́wọ́lọ́wọ́ tá a wà níbẹ̀nikẹ́ni bá ń gbìyànjú láti wá sí gbogbo àwọn ìlú tó wà ní United Kingdom pátá àti ní Israel ni wọ́n ní ẹ má wá o tó wá jẹ́ pé Saudi àbá Áfíríkà lẹ ti ń bọ̀.
àwọn kan ẹnìkan ò lè ṣe Thanksgiving nígbà tiẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà àmọ́ ẹ bá èmi yọ̀ mo ṣe Thanksgiving àwọn èèyàn túyá wọ́n túyàyà lánàá ni grandpa Joe Biden sọ láàárọ̀ níbi tó ti ń bá àwọn ológun sọ̀rọ̀ tó ní ẹ̀wò inú tèmi dùn o gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe báwọn ará ilé wa lọ́dún tó kọjá wọn ò lè ṣe Thanksgiving torí àwọn èèyàn ò lè jáde torí wọn ò ṣe nǹkan tó yẹ kó ṣe láti dẹ́kun COVID-19 ṣùgbọ́n èmi ọ̀rọ̀ mi ò rí bẹ́ẹ̀ bá mi yọ̀ grandpa Joe Biden ló ń sọ ibi tó ti kí gbogbo alánà pé happy Thanksgiving grandpa náà gbé tan tọ́kì báyìí hànú ni. àwọn abánikẹ́dùn ní ìlú Missouri wọ́n ti fún ọkùnrin tó ṣẹ̀wọ̀n ọdún 43 lórí ọ̀rọ̀ àìmọ́wọ́ àìmọsẹ̀ tá a sọ níjó ní wọ́n fún ní $1 million láàárọ̀ yìí la bá pàdé níbi tí a ti pàdé ẹ̀ lórí ẹ̀rọ Google tí ọkùnrin tá a sọ wípé ó ṣe ẹ̀ṣẹ̀ kan tí kò mọ̀ ó ṣe ẹ̀wọ̀n lórí ẹ̀ṣẹ̀ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ láti ọmọ ọdún 28 28 years ni wọ́n ti mú ó dẹ̀ ṣe ẹ̀wọ̀n fún odidi ọdún 43 43 years kí ìwádìí tó fi hàn pé lóòótọ́ ni kò mà mọ́wọ́ kò mẹsẹ̀ wọ́n filẹ̀ lọ́sẹ̀ tó kọjá ṣùgbọ́n láàárọ̀ yìí wọ́n náà ṣí GoFundMe fún lẹ́nu ọ̀sẹ̀ tó kọjá sáàárọ̀ yìí $1 million làwọn èèyàn ti fún pé pẹ̀lẹ́ gbà fi bẹ̀rẹ̀ ayé tuntun o àbá ẹ̀yọ̀ kú oríire. ó ṣeé ṣe kí àwọn ọmọdé àti àwọn ọ̀dọ́ má gba abẹ́rẹ́ booster fún COVID-19 ta ló sọ bẹ́ẹ̀ dókítà Dr. Fauci dókítà àgbà fún gbogbo orílẹ̀-èdè Amẹ́ríkà lórí àjàkálẹ̀ àrùn ló sọ bẹ́ẹ̀ ó ní booster abẹ́rẹ́ ta ní kẹ́ gbà ó ṣeé ṣe káwọn ọmọdé má gbà á torí pé iṣan tí wọ́n sì le kòkò tó bá rí bẹ́ẹ̀ booster yìí ọ̀dọ́ àtàwọn ọmọ kéékèèké lè má gbà á ṣùgbọ́n ó ṣe pàtàkì pàápàá jùlọ ẹni tó bá ti gba abẹ́rẹ́ COVID-19 ní nǹkan bí oṣù 6 sẹ́yìn. wọ́n ní ìbọ̀pọ̀ láti rán wọn lọ́rùn rán fọ́nrán wọ́n yí wá nínú iṣẹ́ sí gbọ́. ẹ má bínú kò ṣe kí mo fẹ́ tú òwe Yorùbá wọn lọ́mọ langidi kì í kú ọmọ langidi tí wọ́n bá sọ sínú náà ń kọ́ kì í ṣe pé ó máa jóná tẹ̀yìn ni. ẹ já bọ́ sórílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tó dáa ju gbogbo àgbáyé bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ ẹ̀ ṣáà lè ṣe mí ń fìlà. mo ṣígun fún yín kẹ́ ẹ kọlù wọ́n lópòpónà Kaduna sàbújá Buhari ló sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ ogun láàárọ̀ yìí nínú Punch láti bá pàdé tó ń ṣẹ́wọ́ sí wa tó wí pé ẹ̀ka mi jáde tá a fi ń kà láàárọ̀ yìí pé Buhari ṣígun fáwọn ọmọ ogun lánàá pé ẹ kán sọ́nà Àbújá àti Kaduna gbogbo àwọn tó ń jínigbé tó ń jínipa tó wà ń bẹ̀ mo ṣígun fún yín ẹ ṣe wọ́n bọ́ṣẹ́ ṣe ń ṣojú Buhari ló sọ bẹ́ẹ̀ àwa wá béèrè ṣòpòpónà Kaduna sàbújá nìkan ni àbí torí pé yẹn súnmọ́ yín. Dezani Madueke ń dọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti gba àwọn góòlù ẹ̀ padà láàárọ̀ ìlàbà pàdé nínú ìwé ìròyìn The Nation tó ranjú kankan bẹ́ẹ̀ ń fẹ́ yàgbẹ́ tó le tí Dezani ń sọ ṣe é mọ̀ pé lógo tó ń sọ pé ẹjọ́ àwọn dúkìá mi bíi góòlù etí góòlù ọrùn aago ọwọ́ mi tẹ́ ẹ fẹ́ gbà tẹ́ ẹ ló tó $40 million yìí ẹ dákun ẹ tà á fún mi padà lówó pọ́kú yìí ẹ lówó pọ́kú ẹ má jẹ́ káwọn èèyàn gbà á lọ́wọ́ mi nǹkan ní mi ni. ìbínú báyìí ni adájọ́ kan fi dájọ́ ní Àbújá lánàá pé kóró gbámú ẹ lẹ́nu tó yẹ kí ìwọ tún máa dọ́gbọ́n àrùmọ̀kọ́rọ́ ipò fẹ́ gbà tá a gbà lọ́wọ́ ẹ padà níwọ̀ tó o ti jẹ̀ lórun. adájọ́ náà bá dájọ́ pé tó o bá tún dánwò wàá dán tán ibi tó o sápamọ́ sí ni kó o wà o má dùn mọ́ bó o bá dún àwa ẹ̀kàn. Yorùbá àdìbà láwa yẹn ẹnu rẹ̀ láwa yẹn o. kí la ti ṣe kí la ti rà tí wọ́n fẹ́ bínú pọ̀kùn sán. Yorùbá àdìbà àwọn orin rèé.
ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ẹ dákun ẹ bá àwọn èèyàn dá sọ̀rọ̀ owó oògùn òyìnbó ní nàìjíríà. àjọ àwọn oníṣègùn àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ló sọ láàárọ̀ yìí wọ́n ní owó oògùn le kókókó débi pé ẹlòmíì ò tiẹ̀ rówó ra oògùn táwọn dókítà bá kọ fún un. wọ́n wá ní ìjọba àpapọ̀ àjọ ṣe báwọn ìlú míì náà ṣe ń ṣe tíjọba máa ń san owó láti rí pé owó oògùn tí àwọn èèyàn máa ń rà ó máa ń dínkù subsidy. wọ́n ní kẹ́ subsidize owó oògùn tó ń wọlé. gbogbo ipá tẹ́ ẹ bá fẹ́ sa ìjọ ẹ ṣe. àwọn àjọ dókítà oníṣègùn ló sọ bẹ́ẹ̀ ní nàìjíríà pé owó oògùn ti hán gógó àfàìmọ̀ kẹ́lòmíì má gbẹ́mìí mì látàrí pé kò rówó oògùn san. láìsìkú kankan tọkọtaya kan ra pósí mẹ́sàn-án ní ìkòròdú. níjẹta la gbọ́ wípé àwọn tọkọtìyàwó kan tí wọ́n wa mọ́tò bọ̀ àmọ́ ibi tó ti ń bọ̀ àfi gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ wọ́n náà yà fún márúwá náà bá kọlu ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ta pósí mẹ́sàn-án ni wọ́n rún jégéjégé. ẹ ń bá ń ta pósí bá bù wọ́n láṣọ sọ pé dandan ni kẹ́ ẹ sanwó àgbálọ àgbábọ̀ wọ́n ní pósí kan 100,000 wọ́n sanwó pósí mẹ́sàn-án bóyá ṣe lẹ́ni fi ṣe. àbẹ̀ni tó ń ta pósí ló lọ ṣoògùn pé ẹ jẹ́ kájé wá. bó jẹ́ mi ni gbogbo pósí mẹ́sẹ̀sán orí òkè ni mò ń kó lọ máa yá lọ ṣàdúrà sí pé láyé mi ò gbọ́dọ̀ sìnkú èèyàn mi ò gbọ́dọ̀ fọwọ́ gbọ́mọ sí mi ò gbọ́dọ̀ ríbi tọ́sà là máa sọ́dàdúrà àárín àmì fẹsẹ̀ sí láti Èdùmàrè. ẹ wá gbọ́ wọ́n ní ìjọba àpapọ̀ fẹ́ fún àwọn èèyàn ní 5,000 naira jẹ́ ti gbọ́ láàárọ̀ yìí pé wọ́n ní owó tí wọ́n máa ná máa tó 2.4 trillion naira. ẹni tó wà ní ìṣàkóso owó nàìjíríà bá sọ gbogbo owó yìí pátá nínú owó ìjọba owó tíjọba sín pamọ́ ibẹ̀ làwọn ti fẹ́ kó yẹn náà ń pè ní owó reserve tí ìjọba ní síbì kan wọ́n níbẹ̀ náà ti fẹ́ yọ 2.4 trillion naira owó tó fẹ́ fún àwọn mẹ̀kúnnù 5,000 naira. báwo lẹ ṣe fẹ́ mọ mẹ̀kúnnù? wọ́n ní ìjọba ìpínlẹ̀ ló máa fi orúkọ ránṣẹ́ sí ìjọba àpapọ̀ orúkọ tó bá dẹ̀ fi ránṣẹ́ yìí wọ́n á gbà láti mẹ̀kúnnù lèmi náà jẹ́ ìrà láti 5,000. ọmọ ojú lọ́la èyí tí sọmọ rẹ̀ lọ́la níyàn. ṣe é gbọ́ ọmọ ojú ọ̀rọ̀ lárí tó ń sọmọ ìlọ́lá níyàn ọ̀la níran ẹ gbọ́ olúwa o. àní kí ni ìwúrí rẹ lẹ́wọ̀n tó wá gbúra wọ́n ṣekáṣekẹ̀ lọ́wọ́ ṣekáṣekẹ̀. àwọn ìpínlẹ̀ tí gómìnà PDP ń ṣe adarí ẹ̀ ló ń ṣe dáadáa jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà àwa kọ́ la sọ bẹ́ẹ̀. Àtíkù ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí nínú ìwé Daily Times tó ranjú kọ̀ọ̀kan. wọ́n ní Àtíkù sọ pé tẹ́ bá wo ṣàkóso ẹ̀ dáadáa àwọn ìpínlẹ̀ tí gómìnà PDP tó ń jáde láti ẹgbẹ́ PDP ló ń ṣe dáadáa jùlọ. ó wá ní ìjọba àpapọ̀ ẹ̀yà akọ́ bá a ṣe ń ṣe o kẹ́ẹ̀dẹ̀ múra àtìkó ti tó fún PDP láti gbàjọba lẹ́ẹ̀kan sí i. Àtíkù ló sọ bẹ́ẹ̀ o. ànírímọ̀ jù bẹ́ẹ̀ lọ lẹ́nìí lórí kókó inú ìwé ìròyìn tìlú Nàìjà àti ta Amẹ́ríkà lápapọ̀. orúkọ mi ò pé méjì Ọ̀túnba Kògbérègbè mò ń jẹ́ tálájọ́ ṣètò lẹ́nìí Admiral Délé Abíọ́dún bàbá nìyẹn lọ́wọ́ gìtá òun lájọ ṣe lẹ́nìí. ṣé ẹ ti ra tíkẹ́ẹ̀tì fún Jeans Party? ó kọ̀sẹ̀ kan lẹ́ni gbáko ọjọ́ Jímọ̀ tó ń bọ̀ ni ó máa skẹ́ pọ́pọ̀ ó máa skẹ́ lẹ́ńkẹ́jọ. àwọn èèyàn ti ra jeans lèmi gan ti ń ra tèmi báyìí. ẹ máa rí bó ṣe máa jẹ́ a máa skipida pàápàá níjọ́ tá à ń wí yìí ó máa ti àwọn ẹ ra tíkẹ́ẹ̀tì yín o. Mr and Mrs Kògbérègbè Jeans Party Jeans Carnival àwọn nàìjà tẹ̀ ń fohùn lẹ̀ pé ìgbà ọ̀la fẹ́ ṣe tiwọn fún wọn. ẹ fọkàn balẹ̀ ọdún tó ń bọ̀ yìí náà ni a máa wá ṣe Jeans Party fún yín nàìjà tọkọ ti yàwó alúbẹ̀bẹ̀ bó ṣe máa jẹ́ nìyẹn. ó tún dijọ́ Monday ọjọ́ ajé o bí ò bá sí pàjáwìrì kankan la máa fi yọ sí yín ní ọ̀pá òpin ọ̀sẹ̀. àwọn bí ò bá rí bẹ́ẹ̀ ó tún dàárọ̀ Monday ọjọ́ ajé láṣẹ Èdùmàrè. ẹ lòpin ọ̀sẹ̀ yín dáadáa o ẹ̀yin dáàdì bẹ́ẹ̀ bá jáde ẹ tètè wọlé o ẹ̀yin mọ́mì ẹ̀yin náà ẹ ṣe nǹkan tá mú kí dáàdì jókòó sílé. ẹ má roṣọ máyà kẹ́ ẹ wọ gbogbo skimpide pp fún bàbá ò ní jáde bó ṣe máa jẹ́ nìyẹn láṣẹ Èdùmàrè ó dọ̀jọ́ ajé o ó yá bàbá rìbá. àwọn dà fi wọ́n lẹ̀ rìbá dá padà.